kábọ̀bìnrin kò pẹ́ ara ọmọ bí kọ́mọ kéwú kọ́mọ kàwé kò pẹ́ kó yanjú wàhálà mi pọ̀ lórí ọmọ nítorí tànà bí dákun rọ̀ ọmọ mi lára nù sí mi dákun rọ̀ ọmọ mi lára nù sí mi dákun rọ̀ ọmọ mi lára nù sí mi kábọ̀kùnrin kábọ̀bìnrin kò pẹ́ ara ọmọ bí kọ́mọ kéwú kọ́mọ kàwé kò pẹ́ kó yanjú wàhálà mi pọ̀ lórí ọmọ nítorí tànà bí dákun rọ̀ ọmọ mi lára nù sí mi. Ẹ kúlé o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o, ìyá wákà yín ti dé, ìyá làbárì lórí ètò Fèyíkógbón. Orúkọ mi ò yí padà, Ismail Monsurat Àrólé aka ìyá Sùrà lèmi ṣe. Òfìkì ni mo ti wá, ibú owó ni mí. Èmi lọ́mọ ẹja mi ẹja sinmi, ènìyàn ní fìdí ènìyàn kalẹ̀. Ọmọ ènìyàn bá ṣe bí Ọlọ́run ìbá ti já mí, ọmọ ẹrú ìbá jọba, ìwọ̀fà ìbá tìkù kan. Mo kí Ọlọ́run, mo fi ẹ̀yìn fún òjíṣẹ́ ńlá Muhammad, mo pọ́n gbogbo ẹ̀yin àfáà lé, mo kí gbogbo ẹ̀yin pàìtọ̀, mo kí gbogbo ẹ̀yin wòlíì, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà lágbàlá nínú agbádá ńláńlá. Mi ò fojú kéré yín, mi ò jẹ́ fojú kí lẹ́ ṣe wò yín. Mi ní gbàgbé láti kí bàbá wa Babátúndé Abdulwasiu ikú lòpin ẹ̀dá. Bàbá mo kí yín alẹ́ ní sàṣetì láṣẹ Èdùmàrè. Ọmọ Michael Àjàsá bàbá àṣejèrè o, ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn tiwantiwa. Isiaq Arẹ̀mú Akórèdé láṣẹ Èdùmàrè àṣeyè báyìí òun lálákàn máa ṣe po á ṣàṣejèrè. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ismail Monsurat Àrólé aka ìyá Sùrà. Ẹ wò lónìí lórí ètò tá a ti ń bá bọ̀ láti bí ìjẹ́dógún, lónìí la máa fi ẹnu àkàrà gún ẹ̀kọ́. A dúpẹ́ fún Ọlọ́run tó àti wá débi tá à ń lọ báyìí, àti gbé ẹrù kalẹ̀, àti nílò làákàyè ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye kòríkòsù ọlọ́pọlọ pípé kẹ́ bá wa dá sétò yìí báyìí. Ṣé mo sọ fún wa níjẹ̀jọ́ níbi tá a fi ẹnu àkàrà gún? Mo sọ fún wa níjẹ̀jọ́, mo ní ìyá yìí ti ń ṣiṣẹ́ ní ilé ibi tí wọ́n ti fi yáwó, ọkọ rẹ̀ ò sì mọ̀. Ọkọ rẹ̀ wá wò pé ó lọ bá ọkùnrin kan ní èrò rẹ̀, kò jẹ́ tú ó bà lálàá, ó tún bà lè lópó tó tóbi ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà wọ́n ní kò jẹ́ tú ó jẹ́ lálàá, ó tún bà lè lópó. Ó jẹ́ ẹni tí ó ṣe ó sì fi arábìnrin yìí lẹ̀ kó máa lọ. Ẹ wo àwọn ọmọ tí arábìnrin yìí sì bí ọ̀kan náà tó lóhun tún ní kókó bí òun ò tún ṣàánú. Ẹ rí i pé nígbà tí mo kọ́kọ́ wọlé mo ní ká bọ́kùnrin ká bóbìnrin, kò pé ara ọmọ bí òkú dífá o kọmọ ọ̀pọ̀ àlùbáríkà òun lójú. Ìsọyọ kan lọ bí ni, ìṣe méjì ló bí ni. Gbogbo tí tó ń gbọ́ mi gbé ètò yìí, mo ní láṣẹ Ọlọ́run ọmọ rẹ yóò ní àánú rẹ àti tèmi náà o. Àwọn ọmọ wo lálùbáríkà wọn á dẹ̀ ṣoríire, àní ṣe wàhálà lásán lórí ọmọ ẹni ẹlẹ́ni kò dẹ̀ nígbà ṣe wá ṣe. Ẹ wò mí, arábìnrin yìí láàárọ̀ ọjọ́ kan tó lọ síbi iṣẹ́, ó bá dé. Bó ṣe dé pé kí lọkọ rẹ̀ ṣe fún un. Ọkọ rẹ̀ ṣe nǹkan kan, ṣé kí n sojú abẹ́ǹkò? Màá kúkú sojú abẹ́ǹkò. Ẹ kúkú ti mọ̀ wípé wọ̀kìlú mọ̀ ní mí. Ẹ wò mí, arákùnrin yìí tó jẹ́ ọkọ ìyá yìí bó ṣe na mágùn lẹ̀ fún ìyá yìí nìyẹn. Àmọ́ ṣe mọ̀ pé Ọlọ́run dá wa lóríṣiríṣi o. Wọ́n jí ó yé wa pé ìyá yìí ti ṣe àárẹ̀ kan rí. Àwọn tí wọ́n máa ń gbé káà tí wọ́n ti gbé lọ gbé gbá tó ti jẹkújẹgbé ó ti yé yín, ẹ̀yin àgbàlagbà ìbá yín o. Mo ṣe bá yín o. Àdá ò ní mú títí tí kó gé kùdí ara rẹ̀, ọmọ yín lèmi ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ nígbà tẹ́yìn bá mi tẹ̀ wájú. Ó na kinní yìí lẹ̀ fún arábìnrin yìí. Ó dàbí kéèyàn kàn mú àgbàdo kó yin síbi lẹ́yìn ìgò. Ìyá yóò mọ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀, òun ò tiẹ̀ mọ̀ bóyá wọ́n tiẹ̀ fi nǹkan kan sí òun lára. Òun kàn bá sáà ní titi ẹ̀ lọ ni. Tó bàbá ṣèkàṣèkà, bàbá wa àwọn ti fojú fíù rẹ̀. Ó ti ní iye ọjọ́ tí wọ́n ti rò ó pé kinní yìí ó yẹ kó lè gbéṣẹ́,
ó ní yago tí ó lò ṣe mọ̀ àwọn náà bá wò pé káwọn náà tún yẹbẹ̀ ò kò yé yín ó ti àwọn náà fẹ́ fi wáyà wọn fẹ́ fi kọ́ wáyà ó ti yé wa so kété tí bàbá gerí iná bí transformer ṣe wó lulẹ̀ nìyẹn o ọba di pé fọ́n bàbá ń fọ̀n kí ni bàbá ń fọ̀n òkìtì nìyẹn o láìsí ọ̀bọ àwọn mi gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ṣàṣetì láti Èdùmàrè bàbá bá ń fọ̀n arábìnrin yìí náà ló bá tún sáré gbàràgbàrà pé tó ẹ máa gbàhùn nǹkan kan máa ń ṣẹlẹ̀ bàbá alágbájá ní fọ̀n yìí o ọ̀sá dìmú ṣe wá mọ̀ pé tákòókò ọ̀bá tì tó ọlọ́run máa ń fi ẹnìkan ó máa fi ń ṣe sábàbí bàbá kan wà ládùúgbò yẹn bàbá yẹn wá ní kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní kò yéhùn ọba lọ́dà náà arákùnrin yẹn ní sàn sọ pé òun lòun fọwọ́ ara òun o òun lòun fi ṣe ra òun lòun fọwọ́ ara òun fi ṣe àwọn wá wò pé káwọn ó lé ẹlẹ́yọrọ lọ ná káwọn tó wá fi àbò fádìẹ wọ́n gbìyànjú agbára wọn ọlọ́run sì gbà fún wọn nígbà tákòókò ètí tó sẹ́yìn pé tó bá tọ́ táìmù gbà tí ó lóun ó yẹ bẹ̀ wò gan ọ́n kálukú lè mọ́ sí lára ǹdì ọlọ́run ṣàgbà gbogbo bàbá yìí ló wá jẹ́ kó yé wọn làṣírí fi tú pé òun gangan ló na mágùn lẹ̀ fún ìyàwó ẹ̀ wọ́n lẹ́ni tá a bá ń bá rìn ká má fura sí ẹni tá a bá ti fura sí ká wulẹ̀ má bàa rìn mọ́ nígbà tó ti mọ̀ pé ìbóyá wà kan ní ìyàwó ẹ̀ ń wù ní àbí nǹkan kan ló ń ṣe tí ò tẹ́ lọ bóyá kò yọ̀ǹda rẹ̀ kò jẹ́ kó máa bá titi ẹ̀ lọ tó bá wò ó pé bóyá ó ń ṣe nǹkan báyìí tàbí tí ẹ bá ṣe pé arábìnrin yìí ó jẹ́ àkàndá èèyàn tàbí àmọ́rú nǹkan oyè ọlọ́run tó bá lọ ń kọ́ nítorí kíni níbo láyé ń lọ gan-an nítorí kíni ò bá kàn ràn lọ sọ́run àpàpàdodo gbogbo wàhálà ipe má fẹ́ kí ni nǹkan tó wá padà jẹ́ èrè arábìnrin yìí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ láhàn mi ni bàtà ń ké lódùfẹ́ ìyá yìí ní kí ọkùnrin àti obìnrin ọmọdé àtàgbàlagbà kí wọ́n fi tòun kí wọ́n fi ṣe àríkọ́gbọ́n lórí ètò Fèyíkógbón wọn ó ní òun wá ti kúrò lábẹ́ òrùlé bàbá yìí báyìí àwọn kan wá ń sọ yí pé ilẹ̀ ti ṣú kóun sì padà síbẹ̀ àwọn kan ń sọ yí pé kóun gbà gẹ́gẹ́ bí kádàrá àwọn kan sọ yí pé kóun má fẹ́ mọ́ àmọ́ òun wò pé tóun bá wà níbẹ̀ kò sí bí wọ́n ṣe lè bẹ òun tó òun ò lè dáríjì ẹ gbọ́ ẹ̀yin ọlọ́gbọ́n kò rí kò sùn ọlọ́pọlọ pípé ṣé kí arábìnrin yìí ṣe kó dáríjì ọkọ rẹ̀ só ṣeéṣe kéèyàn dáríjì irú ọkọ bẹ́ẹ̀ tó bá ṣeéṣe kó dáríjì ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09061650315 tàbí 08075120935 ẹ pè mí ẹ jẹ́ ká jọ ẹ gba arábìnrin yìí nímọ̀ràn ṣé kó padà sọ́dọ̀ bàbá yìí kí ni Fèyíkógbón kọ́ wa lórí ètò yìí kí la mú wáyé kí la máa mú lọ ẹ̀kọ́ tí Fèyíkógbón kọ́ wa mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó yé mi torí mi ò mọ̀ o èmi ò ní kúnlẹ̀ pa ọ̀yà kí n tún mọ̀ kúnlẹ̀ tà á tó ṣe bí òwe ẹ là mí lóye ẹ̀yin ọlọ́gbọ́n ẹ là mí lóye ẹ̀yin onílàkàyè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá la kí o àlólódì kankan akọkùnrin akóbìnrin akọmọdé akágbàlagbà o a lè má ní àǹfààní àti máa dárúkọ ẹ arájìjù máa nílò Ọ̀yọ́ arájì Nasiru lọ Ọpẹ́ ló yẹrú gbogbo yín pátápátá tá a bá ti àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni orúkọ mi ò yí padà Ismail Monsurat Arólé aka Ìyá Sùrà lèmi ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí oní pọtumọ́tò àbílọ́kíá ni èmi tún ti ń di gbádùgbọ̀n lórí ètò fún tọ̀sán òní ire o fẹ́ni kọ̀ọ̀kan wa ire kàǹkà.